ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Before I proceed with my speech, I would like to recognize all the shuyukh and the royal fathers. Gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ tó dẹ̀ gba ẹ̀kọ́, èèyàn kì í fi èdè elédè máa fi kí elédè mi. Tó bá fẹ́ jẹ́ kí àwọn ọlọ́lá èèyàn nílẹ̀ Yorùbá kí wọ́n gba kíkí ẹ̀ wọlé, wàá lu èdè tí wọ́n gbọ́ ni. Mo fi àsìkò yìí kí àwọn àfáà àgbà níkàlẹ̀, àwọn tí wọ́n bí mi nígbà táwọn náà ń tọ́ mi wọ̀ mọ̀ pé bọ́lọ́run ṣe fẹ́ padà ṣeré. Wallahi wọn àmà. Àmọ́ Ọlọ́run ní bóun ṣe fẹ́ ṣeré. Ó padà wá já sí kíni ọjà sọpẹ́. Masha Allah. Mo wá ya orin ọ̀jọ̀gbọ́n kan lò tó ní ó ní oore ni àbí báwo ni. Oore ni oore ni ibi táyé lè wá dé iná oore ni àwọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré káwọn gan bá mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní lé wá. Ẹ já ní alhamdulilayi. Alhamdulilah. Ìwọ tí o jẹ́ ọlọ́pẹ́ bá ń dúpẹ́ fọlọ́n pé alhamdulilayi. Alhamdulilayi. Ẹ wí lẹ́ẹ̀kan sí kẹ́ni alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin. Bí kọ́lé yẹn ní bí àṣà baba Mukhtar wá ní United States of Ajégúnlẹ̀. Masha Allah. Kọ́ wá léyàn títí. Wọ́n léyàn bẹ́ẹ̀. Kọ́ léyàn káàkiri kọ́ padà wá lé dé ojú ìgboro Lẹ́kì gangan. Bẹ́ẹ̀ni ojú bẹ̀ gangan níbi tó ti ń zẹ̀. Ọ̀rọ̀ mi ti ń yé kábíyèsí. Masha Allah. Kẹ̀pẹ́. Torí àwọn náà mọ ìgbà ọ̀dọ́ mi púpọ̀. Bẹ́ẹ̀ni wọ́n mọ̀. Mo máa ń sọ fún wọn pé bàbá ó ti wá rí báyìí léde, mo wà nú àwọn tẹ máa ń ní lọ́ba ń ṣe kan báyìí lọ́ba ń ṣe kan báyìí bíi 20 years ago. Bẹ́ẹ̀ni ọjọ́ kìíní àná. Sọ ma jẹ́ kí ìjókòó wọn yà ẹ́ lẹ́nu. Alhamdulillah. Àwọn lọ ni mí. Látàná. Láti bá yí bàbá tàná fífi wá dórí tiwọn. Masha Allah. Àjọ wà ní. Masha Allah. Mo mọ̀ wọ́n London. Mo tún mọ̀ wọ́n ní Nàìjíríà. Masha Allah. Kọ́lọ́ ń jẹ́ rí yín pẹ́ sà. Àmín. Mo kí bàbá mi àgbà Sheikh Waliyullahi Kamil. Wòlíì Ọlọ́run tó pé. Bàbá wa Sheikh Musa Yaya Agboola. Adamallahu hayatahu. Ya Rabbi tawwil hayata. مدير دار الفلاح بكل خير ومال بجاه رب الفلاح. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانك. Mo fi wọ́n kí bàbá dáadáa bàbá olóríire. Nígbà tí wọ́n ń tọ́ ọmọ ọlọ́mọ àwọn àwọn òpin bó ti wá fẹ́ já sí. Allah. Àṣé à ń rọ̀ṣì ni. Ọlọ́run wa ni mo fẹ́ sọ yín lẹ́sàn. Bàbá mi Sheikh Issa Owoyemi. Adamallahu ayata. Olúwa dákun mẹ́ta náà dánwò. Sátí àdákun mẹ́ta ti bànújẹ́. Sílẹ̀ Owoyemi bàbá nílùú dùn. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Lóòótọ́ kọ́lékọ́lé ẹni tó bá ń kọ́lé tó ń develop project ọ̀pọ̀ èèyàn ló máa ṣiṣẹ́ lára ẹ̀ kó tó fàáyìn. Bẹ́ẹ̀ni. Àwọn kan sì wọ̀ lé ní sùúrù kẹ́ kọ́lé. Wọ́n kọ́ lọ ra lé ni. Wọ́n lọ ra lé ni. Tó bá ra lé ń gbà mí ilé yẹn máa ń ní problem wàá ṣe máa fọ́ lé wàá máa fọ́ everything. Kó tó di pé wàá correct yẹ. Nínú ńgbà tá a bẹ̀rẹ̀ life ẹni tó jẹ́ foundation mi. Masha Allah. Sheikh Zunurein Abdulwahab Adamallahu hayatahu. Mo fi wọ́n kí al-majzubullahi al-hakiki. Waliyullahi kamil. Alladhi la ya'rifu illa al-'arifuna anfusuhum. Èèyàn kan ò lè dá wọn mọ̀ àyàfẹ́ tó bá dá nǹkan mọ̀ ni ó dá wọn mọ̀.
mo fi baba tana àgbà Sheikh Muhammad al-Jami búlẹ̀lẹ̀. Shamsuddin al-Islam baba lọ́fà mo fi kí baba lọ́fà tèní tó wà ń jókòó. damallahu hayata. Sheikh Zakariya Muhammad al-Jami búlẹ̀lẹ̀. búlẹ̀lẹ̀. akí púpọ̀ ẹ kú àdúrótì. masha Allah. ẹ pẹ́ fún wa sà. amina ya Allah. mo fi kí Sheikh tó gbé ọpọlọ anabi débi pé Ọlọ́run ní tí anabi náà ló ń polówó tó yìí. ṣé Muhammad náà ní. Ọlọ́run wá fi istijaba yẹn kẹ́ wọn púpọ̀. wallahi. mo kí Sheikh al-Mukhtar. adamallahu hayata alihuda. nítorí àsìkò gbogbo bàbá mi kalẹ̀ mo kí yín mo kí yín o mo kí bàbá wa ní sà. adamallahu hayata. bàbá tànú mo fi kí yín kọlọ̀njà rí pẹ́ sà. amina. mo kí jókòó kọmíṣánná wa láti Elégùṣì bàbá dáadáa bàbá ni mò ń bọ̀ nígbà tí mo ti dé wọ́n ni mò ń bọ̀ don't worry about that I will be there. bó ṣe délẹ̀ kan mi ìṣẹ̀rá wọn tí àjọ lọ sọ́dọ̀ wọn. àwọn nìkan ló dá wa mo kí kọmíṣánná wa Honorable Alhaji Anafi Elégùṣì mo kí Issa ẹ kú àdúró sí wa. mo kí the Royal Majesty a young and vibrant intellectual handsome new installed king ọba tuntun láàyè tuntun nílùú tí àfa àgbà wà tí bàbá wa Lówóró jókòó sí. níbẹ̀ làwọn ti jọba. bọ́ ìjókòó yẹn onímọ̀ ni wọ́n ní ojú ọ̀nà ti kéwú. Masha Allah. èmi àti wọ́n ti jọ wà ní muwari tí mo ní àyè tẹ́ ń ṣe yìí èmi tún kọ́pì wọn ni ní káàbà máa ń dààmú káàbà gan. tàwa 49 ló máa ń ṣe. 49. tọ́ba ní kó sọ̀rọ̀ ń ṣe máa rí báyìí máa ka kútúbà. bẹ́ẹ̀ni. sàtì fati ó dùn lẹ́nu wọn. ó dán. mo kí kábíyèsí ọba Babatunde Saliu ọba Saliu Babatunde Saliu kábíyèsí. bàbá tàná ọ sọ fún mi ní àwọn ọlọ́jọ́ bàbá tó bí àwọn jù. gbogbo nǹkan tí bàbá wọn ní lọ ní ipò wọn fi ara balẹ̀ púpọ̀. bàbá kọ́ ló jáde pẹ́ sà. amina. mo wá fi kí bàbá ní tirẹ̀. adamallahu hayata wa Sheikh Khalifatul Kafi mo kí yín Amirul Jais mo kí yín kó àdúrótì mo kí gbogbo ẹ̀yin àgbà bàbá wa ní fàyàbalẹ̀ gbogbo ilẹ̀ mo bẹ̀rẹ̀ wa kí yín o bàbá wa kí o tó wá mo kí yín gbogbo wa ní akí adúpẹ́ àwa kí in absentia mo kí His Royal Majesty ọba tó cover gbogbo Axis Tower yìí ọba dáadáa ọba gidi. gbà tí mo déwájú wọn ó gbà mí lálejò. Masha Allah. àwọn mi bẹ́ẹ̀ bá ń wọ ọlọ́kẹ́ máa rò pé ọba tó hard ni wọ́n ọ wẹ́kọ̀ mi dáadáa. mo kí ọba Saheed Elégùṣì Hussein Latiri kọ́lọ́jà ni wọ́n pẹ́ sá. kábíyèsí. ẹ bá ṣe kábíyèsí fún wọn. kábíyèsí o. ẹ ṣe lẹ́ẹ̀kan sí kọ́ máa gbọ́n lé. kábíyèsí o. ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. gbogbo ẹ̀yin àfáà ni mo kí o ẹ̀yin tẹ́ dúró tì mí ẹ̀yin tẹ́ support mi. ibà akínyìn. financially and àwọn tó fi support mi pẹ̀lú energy wọn mo kí gbogbo yín. Masha Allah. ẹni tó fún wa ní 1 million ẹni tó fún wa 500 ẹni tó fún wa ní 800 ẹni tó fún wa ní 200 owó yẹn kọ́ ṣáà ń wọlé nígbà tó dé stage gan ni. ó dẹ̀ ẹni tó fún wa 100 náà kí wọn. ẹni tó fún wa 15,000 mo kí. kódà a kí wọn. 20 mo kí. 20 a kí. ó ní 500,000 mo kí. mo kí Al-Mubarak Sheikh Taofik mo kí Sheikh Jamaluddin mo kí afa ẹlẹ́wọ̀ ẹ̀tù gbogbo ilẹ̀ send owó sí mi ẹ̀yin afa wa send owó sàkáǹtì mi. bẹ́ẹ̀ni. kí n máa rí 500,000 lọ́dọ̀ afa. kí ló ṣẹlẹ̀ náà. kò sósì inú Islam mọ́ a ti fi òṣìlẹ̀ fáwọn olóṣì. ọmọ ẹ̀yin afa alẹ́ kọ́kọ́ fún mi lówó ẹnìkan wá lé Christian ó dẹ̀ send 1 million ní ẹ fi jẹun. ẹnìkan wá dé onílé lẹ́gbàá ọ̀rọ̀ níye báyìí mo fún níye báyìí bẹ́ẹ̀ 1 million. àṣé n tá n ṣe ó jẹ́ kí ẹ máa dùn wọn mọ́ àdúgbò àárín nǹkan ṣe. Islam is a beautiful religion you have to know that. Masha Allah. ẹ̀sìn tó dùn ni. ó dùn gan. ẹ̀sìn ọlá ni ẹ̀sìn ọlá. Masha Allah. fún wọn tó bá mọ wéè. fún wọn tó bá mọ. wéè. gbogbo ẹ̀yin afá mo kí òdì lọ láti lọrin. ọmọ ìyá mi mo kí.
the law. afábíọ́lá látàbí òkúta gbóyin ó ti tó 5 days ẹ ti wà pẹ̀lú bí ajọ́ ń tó ṣe àyè ni. Masha Allah. mo kí baba alẹ́jìgbò ẹ ṣe gan mo kí yín oṣù bìdìmọ́ sí gbogbo ẹ̀yàn àfa àlìláwì ẹ ṣe alẹ́ àná ẹ ṣàdúrà débi pé mo fẹ́ máa sunkún n tẹ́ nílẹ̀ fún mi ẹ ṣe mo dúpẹ́ mo appreciate ẹ. Masha Allah. ṣé Jamaluddin mo kí yín lẹ́ẹ̀kan sí. àtúnyẹ kí. ọ̀gá mi nìyẹn alikalifa amọ̀dá rufai mo kí yín àrídùnnú ẹ ṣe o ẹ ṣe ńgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ Al-Hafeez prayer group yìí gbogbo yín lẹ fún mi support mo kí yín. Masha Allah. ọjà àdí gbogbo yín àfa mo kí yín o ẹ̀yin tẹ́ wá láti lọ rí ẹ ṣe mo kí àwọn tàbújá. Masha Allah. mo kí Dangote Alhaji Sharafadin tí pọ́ǹpì gbogbo owó tẹ́yìn náà generate gbogbo ẹ̀ lówó àkáǹtì mi alásùkò náà owó tí wọ́n wọ ibà ìgbà tí mo dé ibà mo rà láti wọn látọ̀dọ̀ wọn gbogbo ilẹ̀ kówó lẹ̀ sami látàbújá àti Bashira ẹ ṣé o mo dúpẹ́ o mo wá kí Mr. Rilwan látàbújá gbogbo morowó tí yín náà ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ mo wá kí developer abúlé ṣòwò olówó Èkó 1 olówó of Nigeria. Masha Allah. Mr. Soft. àwọn lọ́sẹ̀ di màálù sí mi. màálù tó yọ ké. màálù yẹn tóbi bíi mi rí rẹ̀ rí. ó kọjá díẹ̀. ọlọ́jà ẹ̀rí pẹ́ sáà mo kí yín àti ìyàwó yín. gbogbo ẹni tí mi ò rántí kí ìyá mi tó wà ní jókòó mo kí yín o. Masha Allah. mo kí yín. ìyá wa nù. mo kí yín púpọ̀ ẹ má bínú mo kí yín o. amínú. ọlọ́jà ẹ̀rí pé mo kí aláwìyé yàtọ̀ tí kò wá kọrin gbogbo nǹkan lájọ́ ṣe. Masha Allah. lórí programme yìí mo wá kí olórí oko Azikir Sheikh Musliuddin Al-Mubarak ẹ ṣé gan àti gbogbo àwọn tíìmù yín. Masha Allah. mo fi kí gbogbo wọn ti ẹ yẹ kẹ́ ti understand mi báyìí. ẹ máa gbà bẹ́ẹ̀. tọ́jú jáde gbogbo yín pẹ́ ṣe asalaamu aleykum ẹ̀yin tó kù gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa tẹ́ wá tẹ́ rí update láti Instagram láti Facebook ẹ̀yin tẹ́ rí gbogbo bá ṣe publicize ẹ̀jẹ̀ ní ẹ fẹ́ wá show love gbogbo alamajere lágbára Ọlọ́run. Àmín ya Allah. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Distinguished royal fathers present. HRM Oba Said Elegushi, the Elegushi of Ikatiland, Kuselatri. His Royal Majesty Oba Saliu Babatunde Saliu, Oloworo II of Urushokiland. MashaAllah. Spiritual leaders present, starting Fadilatu Sheikh Musa Yahya Agbola, Fadilatu Sheikh Issa Owoyemi, Fadilatu Sheikh Zakaria Ali Ansari Bulala, Fadilatu Sheikh gbogbo ẹ̀yin àfáà ni mo kí lápapọ̀. akí gbogbo. To all chiefs present, my Muslim brothers and sisters, mo kí àfáà àgbà Sheikh Odujamiu Bulala akí ẹkú nílé. Bulala. ẹ bá wa fi wọ́n sí àyè wọn sà. Masha Allah. All protocol duly observed. I say again, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. It is with great pleasure, sense of humor, rare honor and privilege for the to welcome you all to first event of its kind. Our program tagged Modihu Rosul, Eulogy of the Prophets. Special prayer for us all, our family, and our dear country, Nigeria. And also, remembrance of Allah Azikir. That is our purpose of being in this gathering today. All in celebration of our noble Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. These initiatives, as contrary to the general Maulid Nabi celebration, was founded firstly on the basis of the several misconceptions about Islam. Misconceptions from people of other religion towards Islam, and majority misconceptions about example can be seen in the several attacks launched by some Muslims in the punishment in the northern part against some Muslim in the name of jihad. And as punishment for the offense called blasphemy. Gbogbo alágbọ́n kan tó ṣẹlẹ̀ ẹjọ́ mẹ́ta yìí tẹ́ bá ti ní nǹkan pa ànábì ẹ máa bẹ̀rẹ̀ sí máa jà Islam ò rí bẹ́ẹ̀ ànábì fúnra ẹ̀ gangan ò jà ẹni tó bú ànábì forgive ànábì ò bẹ́ẹ̀ nìkan kan jà ẹ jẹ́ ká jẹ́ kó yẹra wa láàrin yẹn. Against the noble prophet, it was on the
it was on that premise that we started an online program focused towards the teaching ourselves about the attributes of the noble prophet towards both Muslim and non-Muslims, and our expectations as Muslim to follow Sunnah, acts and doings of the prophets. May Allah make it easy for us all, inshallah. Ameen. Ameen, ya Allah. Permit me to also mention that all of these initiatives are from the stables of a part of the Al-Hafeez group called Al-Hafeez Prayer Group. MashaAllah. Al-Hafeez Prayer Group is an Islamic association with a major motives of propagating Islam, teaching and enlightenment of our modern day Muslim of the teaching of the Quran, Sunnah of the Prophet, teaching them about prayers as the master key for all believers, and most importantly, educating ourselves about what is expected of us as Muslims. That is behavior between ourselves as Muslim and non-Muslims. Secondly, indeed, you will agree with me that Islam is a beautiful religion, full of peace, unity, love, and happiness. MashaAllah. A religion that rewards you by mere smiling to others. Imagine Koreni, someone like AJ, Lada Wambe for Islam. This is not so to some people, because according to them, and in the process of wanting to abstain from the several definitions of bid'ah, and in that peace, forgetting or intentionally abstaining from this evolving space called earth. The fear of Muslim having fun, or let's say seeing and celebrating the beauty of Islam as it should be. It is in our own little effort to showcasing the beauty of Islam that the Al-Hafeez group organized a yacht cruise previously to eulogize the prophets and praise Allah on water around Lekki VI, with a number of Azikir and Azikira in attendance. This initiation, which I'm sure is the first of its kind, of it's not at all, in a very long time, showcased to the world who saw and heard about it. Now, this is how beautiful Islam is. The Al-Hafeez Prayer Group also have a foundation by the name Al-Hafeez Foundation. Gbogbo ta kó lè sí ibàlẹ̀ ní Al-Hafeez Foundation ló ti wá. Àwọn kan lọ́kọ̀ ẹ̀rọ lọ́ta yìí fún wa ká pín fáwọn tó nídìí ẹ̀. Ọkọ̀ àwọn oúnjẹ box tó wà ń bẹ̀ kò sí ìkan tó wà ń bẹ̀ ju oúnjẹ tútù raw food ló wà ń bẹ̀. We have about 200 packs available for those who are in need of it. MashaAllah. So, Al-Hafeez Foundation, which is a growing humanitarian, non-gender, non-religious, and non-tribal based foundation with a focus on the general survival and future of the young less privileged children. Gbogbo ibi láti dé ní Èkó yìí láti lọ reach out sáwọn Christian, àwọn Muslim, kódà gbogbo àwọn oníṣẹ̀ṣe lájọ ń ṣe ní ojú ọ̀nà Al-Hafeez Foundation nínú tánàbí kọ́ wa ni. The foundation is an integral part of the Al-Hafeez group, as my motivation to have a foundation to cater for the needs and survival of the less privileged children arose from my experience as a child who grew up in the in-depth area of Ajegunle. Everyone who knows the then Ajegunle will typically understand that the surviving as a child in Ajegunle is almost impossible. With all this experience, I and my team in Al-Hafeez Foundation has embarked on several empowerments and educational support programs within our capacity. In the little time we commenced operation within and outside Lagos. Àti dé Ìlọrin, àti dé Abuja nígbà tá a tún rí bítáyé ó bá àánú jẹ́jọ́ tá a rí èmi àti àlásùkò làjọ ṣiṣẹ́ yẹn. Finally, I urge you all to relax
and enjoy the rest of the programs lined up. And I want to sincerely thank all our guests, speakers, royal fathers, Azikir and Azakiras, and our high esteemed attendees for coming through, for Al-Hafeez, for the Prophet, for the sake of Almighty Allah. I appreciate you all. May Almighty Allah grant all your good heart's desire. Eban Shamin. Amen. May Almighty Allah bless you all. May Almighty Allah protect you. Amen. From here back to your house. Amen. I want to say once more on behalf of the entire Al-Hafeez team, welcome to this great event held in honor of the noble Prophet Muhammad sallallahu alaihi wasallam. Thank you all. I appreciate you all. I will leave the floor or the mic to a great scholar named a Sheikh, a person of Sheikh Al-Mukhtar. Al-Huda. Because what fẹ́ ti dé tipẹ́. Bẹ́ẹ̀ni, tipẹ́ náà ti Ó dé. fẹ́ ṣe àdúrà fún wa. Ó fẹ́ ṣe àdúrà fún orílẹ̀-èdè. Ó dẹ̀ fẹ́ ṣe àdúrà fún gbogbo àwa tá a wà níbí báyìí. Kí Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. Kí a tó lọ ẹ̀rọ lọ́tà yìí a ti ṣe findings wa káàkiri a rí pé àwọn tó ní wúlò ẹ̀. Mi ò mọ̀ yẹn kọ́kọ́ rí bẹ́ẹ̀ o. Àwọn tíìmì ló lọ ṣe findings. A dẹ̀ rí àrídájú pé wọ́n ní ìdí ẹ̀ láti fi tọ́mọ ní ẹ̀kọ́. Àwọn kan náà tẹ́ pé oúnjẹ yìí ó máa wúlò fún wọn. Bá ṣe ń ṣe ní ìjọ tiwa nìyẹn. Islam is a beautiful once again. It's a beautiful religion once again. Ẹ ṣé mo dúpẹ́. Kí àwọn Jamal Mukhtar ẹ máa bọ̀ wá gba microphone lọ́wọ́ mi. Ẹ bá ń gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Ẹ bá mi pín magazine Al-Hafeez Foundation. Ẹ jẹ́ bá mi pín kí. Akínyìn àwọn bàbá Al-Imam Abdulhafiz Issa Owoyemi tí Ọlọ́run fi wọ́n ṣe olùdarí gbogbo tí ń jẹ́ Al-Hafeez International Prayer Group. Odidi ọ̀rọ̀ ni wọ́n ti bá wa sọ. Wọ́n wá kalẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú pé kí bàbá wa Al-Mukhtar kí wọ́n máa bọ̀ wá láti ṣàdúrà fún wa. Ẹ bá rí foundation yìí ibi tẹ́ ti máa mọ̀ pé foundation báyìí ó necessary. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim.